bá mi gẹ́ẹ̀tì epo ọ̀bọ̀ tó fẹ̀ báyìí, gbé sínú agbada tó fẹ́ fi jó nǹkan, bá mi fi odidi atare kan báyìí bá mi fi lé lórí, wá bá mi gẹ́ẹ̀tì ọmọ onílé mẹ́ta wàá kó lé lórí, wàá gẹ́ẹ̀tì akọ aláǹgbá mẹ́ta olórí pupa mẹ́ta wàá kó lé lórí, wàá gẹ́ẹ̀tì abo aláǹgbá olórí dúdú mẹ́ta wàá kó lé lórí, wàá wá irú epo ọ̀bọ̀ yìí míì wàá gbélé lórí, wàá fi kọ́fà nǹkan tó tò lé lórí yẹn, wá bá mi jó, wàá sọ di powder. Tó bá ti jó tán wàá lọ, wàá sọ di powder. Bá mi dà sínú àdí ẹ̀yàn tí kìí sùn, mix ẹ̀ papọ̀. Iṣẹ́ wo ló ń ṣe? Mò ń bọ̀ wá. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní charity account 20442376802044237680 First Bank of Nigeria. Ẹni tó bá ní Warapa, sorry to say, abẹni tó ní Ogun òru, ṣe mọ̀ pé takọtabo ni wọ́n. Ogun òru yàtọ̀, Warapa náà yàtọ̀, méjèèjì ló ń ṣiṣẹ́ fún. Ẹ máa fún ẹni tó ní ṣíbí méjì láàárọ̀, ṣíbí méjì lọ́sàn-án, ṣíbí méjì lálẹ́, àbí ṣíbí méjì láàárọ̀, ṣíbí méjì ní alẹ́, kẹ́ẹ̀dẹ̀ tún máa fi pa lára, kẹ́ẹ̀ máa fi pa lórí mọ́ gbogbo ara ẹ̀. Bí ìsínì ńlá ìtàhálà ẹ̀rí gbígbàdúrà ń bẹ̀. Iṣẹ́ tó dáa fún ẹni tó bá ń yílẹ̀ tó ń gbolẹ̀, Warapa àbí Ogun òru, ó wà effective gidi, ó dáa púpọ̀ jù. So ẹ fi fídíò yìí ránṣẹ́, ẹ bá wa ra àwọn nǹkan tá ń tà, àwọn egbòogi láti India, láti China, ní Arab country, ní Asia continent, bẹ́ẹ̀ ni made in India, packed in South Africa. Ẹ bá wa gẹ́ẹ̀tì àwọn egbòogi wa 50,000 naira ni. Ẹ ti mọ oríṣiríṣi àwọn egbòogi là ń ní tá ń tà. Powder ni wọ́n, a dẹ̀ ní full package fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Full package ni, ó ti wọ menopause ní, olówó ayé nú, lẹ́sẹ̀ ayé nú ni, gbogbo nǹkan tó ń fẹ́, gbogbo nǹkan oríṣiríṣi nǹkan tó ń dà láàmú tí ó yẹ kó conceive, ó ti wà ń bẹ̀. Bismillah ta'ala, àfinú ṣoyún àfẹ̀yìn gbọmọkàn. The same thing fún àwọn ọkùnrin tó yẹ pé wọn lè ṣe déédéé, low sperm count, weak erection, premature ejaculation àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ tí ó jẹ́ kó pé ọkùnrin lè perform dáadáa, àbí obìnrin tí ó lè conceive. So a dẹ̀ tún ní package fún ẹni tó ń lálàkàlà, tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun. Ètò àwẹ̀ wà tá fi yanjú problem, both natural and spiritual. Ètò àwẹ̀ wà tá fi yanjú problem, ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn halal powder wà lóríṣiríṣi tá fi yanjú problem fáwọn èèyàn. Yàtọ̀ sí brand product wa, àwọn tó jẹ́ handmade. Bismillah ta'ala, right way lẹ́wà. A wà ní Abraham Adesanya, Lekki, Ajah, Etiosa, Lagos. Ẹ WhatsApp wa lórí +234-810-913-1425. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa àbí kẹ́pẹ́ àdàrà lórí +234-810-913-1425. A wà ní Abraham Adesanya, Lekki, Ajah, Etiosa, Lagos. Kò síbi tẹ́ ẹ wà tá a ti lè deliver fún yín. Customer ló máa sanwó delivery. America ní Canada ní, all over the world là ń deliver sí. Within Nigeria à ń deliver. Ọlọ́run bá gbàdúrà wa. Customer ló máa sanwó delivery, inshallah rahman. Gbogbo ẹ̀yin customers ọgbẹ̀yìn fáǹsọ̀ wa, ẹ̀rí bá ti ṣẹ́ ìrọ́nà gbégbà. Ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní padà gbérí mọ́. Ọlá tí tóbi Ọlọ́run. Ẹ fi fídíò yìí ránṣẹ́ fáwọn tó nídìí ẹ̀. Tested and confirmed Ogun òru àbí ẹni tí ó ń gbolẹ̀ tó ní Warapa. Ọlọ́run ọba Allah wà ń bẹ̀. Àwọn tó dẹ̀ nínú Ọlọ́run bùn wọ́n wòsàn. Ọlá tí tóbi Ọlọ́run ọba ló ń control ayé. Kulli da'ila udawa'u falatatilebu dawa'u lidayikun falatatilebu bi haram. Ọlọ́run ní mi ní dá ìsàn kan kí n má fi wòsàn ìtìlẹ́gbẹ̀ẹ́. Wọ́n mọ̀ tẹ̀sí kútu mi ń warakati ilẹ̀ ayé alámùá. Ewé kan ò ní bọ́ kọ́lọ́run bá má mọ̀ sí. Àmọ́ ẹ má yẹ ká gbàgbé pé kí ni innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum. Ẹ̀mí òkùnkùn, ẹ̀mí èṣù àtàwọn kọ̀ǹpánì ẹ̀ wọ́n ń wò yín tẹ̀yìn ìbá tẹ̀ lè rí wọn. Yatakabatu shaytanu minal mas. Àwọn ẹ̀mí òkùnkùn náà wọ́n ń fọwọ́ kọ̀yàn, wọ́n ń dàyàn láàmú. Àdúrà wa gbà. Ẹ contact wa fún ìpèníjà tó bá òkú dojú kọ ẹ̀dá under Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Health and Spiritual Department, Sheikh Afagba International Limited. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Masalamu wa ilal